ìkéde pàtàkì fún gbogbo ọmọ Yorùbá àtàtà láti ilé-iṣẹ́ ìrù ẹkùn security network. Kó bá lè dára ni o, ojú òní ti gbogbo wa ní ṣàṣedànù, a ní ṣàṣetì láṣẹ Olódùmarè. Mo ti ń sọ̀rọ̀ yẹn tipẹ́, tàdé ti ń ju àwọn nọ́mbà kan síta tipẹ́tipẹ́. A tún máa ju nọ́mbà yẹn síta lénìí. Láṣálẹ̀ yìí màá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn láṣálẹ̀ yìí. Ẹ jẹ́ n kọ́kọ́ sọ wípé ní ṣíṣe náà rán mi wá, èmi kọ́ ni mo ránra mi, ṣùgbọ́n nínú tán rán mi wá yẹn mo lè jẹ́ kọjá ń tán rán mi lọ, kó bàa lè dá náà ni, àní dídàkudà. Ẹ̀yin àgbà Yorùbá lẹ sọ pé iná èsìsì kì í jòyàn lẹ́ẹ̀mejì. Bẹ́ẹ̀ ni ohun tó bá ti ṣe ní rí, ènìyàn tí ó ní fún lórí ọ̀fẹ́ kó tún padà kó tún ṣe èèyàn rí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi àtẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò, tẹ́ bá lórí ọ̀fẹ́ láti wà lábẹ́ ètò yìí, ẹ bá mi share ẹ̀ dáadáa. Ẹ dẹ̀ bá mi pè àwọn ojúlówó ọmọ ọkọ wọlé. Ilé wa àtọ̀nà wa ò ní dàrú. Ẹni títí ẹ ti jóná kò ní kóná mọ́ títí wa. Ìran àgbàrá kì í fòkòtò. Lọ́kùnrin lóbìnrin, ire ayé wa ò ní fòwárù. Mo mú ìkéde pàtàkì wá lórí ọ̀rọ̀ ìrù ẹkùn security network. Ìrù ẹkùn security network ó wá fún ààbò ilẹ̀ kóòtù òjìrè pátápátá. Security network, ìrù ẹkùn security network, ó wá láti wá mú ìdùnnú àti ayọ̀ sí ọkàn ọmọ Yorùbá. Ìrù ẹkùn security network kò wá láti wá mú ìpòrúurú ọkàn, ìbànújẹ́ fún ọmọ Yorùbá. Ìrù ẹkùn security network kò wá láti wá sọ ààbò ilẹ̀ Yorùbá di fíafíà. Ṣé mọ̀ pé ọ̀gá wa tí Ọlọ́run gbéṣẹ́ yẹn lé lọ́wọ́, ẹ gbọ́dọ̀ tó ti ń sọ látijọ́ yìí pé ìrù ẹkùn security network kájọ kóra wa papọ̀, ká fọ ilẹ̀ bàbá wa mọ́, ní ìrù ẹkùn security network wà fún. Ẹ ti rí ní àtijọ́ tó ti kéde ẹ̀ pé ìrù ẹkùn security network ìjọba ti fi òǹtẹ̀ lù. That means to sí tẹ́yìn olóyìnbó ń pè ní approval. Láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn dìgbòlugi agbésùmọ̀bí tó ń jáde síta lọ́tún, tó ń jáde síta lósì, tí wọ́n bẹ̀rẹ̀ sí attack ìrù ẹkùn security network, torí wọ́n rí i pé ọ̀nà àbáyọ ti dé fún ìran Yorùbá. Ẹ̀yin àgbà Yorùbá náà lẹ́dẹ̀ máa ń sọ wípé olè kì í jà àyàn kó mọ̀ ṣe lójú fèrè. Àwọn bàbá wa jọ̀wọ́n ànádẹ̀ máa ń sọ pé ní tẹ́nìyàn bá dáwọ́lé tí ò bá rí alátakò, irú nǹkan bẹ́ẹ̀ ìgbẹ̀yìn ẹ̀ ò ń dà. Ṣùgbọ́n tẹ́nìyàn bá dáwọ́lé tí ọ̀tá jáde lọ́tún tó dá jáde lósì, tónítọ̀ ń bá tan brain orí ẹ̀ kalẹ̀ dáadáa, òpin ẹ̀ ní tó dára ló máa bọ́ sí. So àwọn tí Ọlọ́run gbé ilé-iṣẹ́ ìrù ẹkùn security network lé lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn aláṣẹ, wọn ò fẹ́ kó dàbí àwọn tara ti bíbà yìí tí wọ́n ń fi ọmọ Yorùbá ń powó, tó jẹ́ pé the purpose tí àwọn bàbá wa ẹjọ́ wọn àná fi dá ẹgbẹ́ OPC lẹ̀, tí wọn ò lò lórí ẹ̀ mọ́, tó jẹ́ pé wọ́n kàn fi ń gbowó lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá ni. Àwa ò dẹ̀ fẹ́ kí ìrù ẹkùn kó dà bẹ́ẹ̀. We don't want to miss this opportunity, the great opportunity that we have now. A dẹ̀ ti ń gbọ́ oríṣiríṣi kùkùnrajà káàkiri làwọn aláṣẹ iléeṣẹ́ ìrù ẹkùn security network náà wá ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan, Èkó ni, Ògùn ni, Ọ̀yọ́ ni, Ọ̀ṣun ni,
Èkìtì ní, Oǹdó ní, Kwara ní, tó fi dé Kogi ní ìlú ẹkùn ti ní aṣojú kọ̀ọ̀kan méjì méjì ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan tàdé tí ń fi nọ́mbà wọn sí ìta látijọ́ yìí. wọ́n wá ní ká sọ fún yín tẹ́ bá rí ẹnikẹ́ni tó pè yàtọ̀ sí nọ́mbà tá a pè yìí tá a fẹ́ pè jáde tèmi fẹ́ pè jáde torí màá fi ojoojúmọ́ máa pè àwọn nọ́mbà yẹn tó bá lóun ni òun jẹ́ kan nínú àwọn aláṣẹ wọ́n ní kán ra gbá wọ́n ní kán ra kòkó bàbá aṣáṣùn onítàn fẹ́ gba yín ni o kì í ṣe láti iléeṣẹ́ Ìròyìn security network o. tí èèyàn kan bá jáde síta sà tó bá ní àwọn fẹ́ ra wọ́n ní kán máa dá owó uniform láti iléeṣẹ́ Ìròyìn security network bí Ọlọ́run ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè kì í ṣe láti iléeṣẹ́ Ìròyìn security network onítàn fẹ́ gba yín ni ó fẹ́ lù yín ní jìbìtì. ẹ má jẹ́ ká fún wọn lórí ọ̀fẹ́ kán sọ Ìròyìn lẹ́nu. àwọn tó wà ní ìdí ìkòkò ọbẹ̀ Ìròyìn tí wọ́n tọ́lọ́run fún lórí ọ̀fẹ́ kán máa ṣe ọbẹ̀ ìkòkò nídìí ìkòkò Ìròyìn àwọn ò gbé ọ̀pá òró dání bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ gbé ọ̀pá kaṣú dání. ààbò ilẹ̀ Yorùbá làwọn dìde fún. if anybody bá jáde síta pé Ìròyìn security network òun fẹ́ máa ṣe nǹkan báyìí òun fẹ́ máa ṣe nǹkan báyìí tí ẹ bá ti rí headline paper Ìròyìn security network tó dẹ̀ ní signature olóyè Sunday Ọmọdéyẹmọ Ìgbòho ṣá májàsọ́lá à ń lé bọ̀ lẹ́yìn Jagunlabi ńlára wájú ọmọ ìbá ti kú ọ̀tá ìbáyọ̀mí wọn lálákọ̀ọ́rí ọmọ ti lọ orí yọmí orí jàjọ ògùn lọ tí ò bá ti ní signature wọn nú òfo ni o. mo lè sọ wípé àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ló rán mi níṣẹ́ yìí ṣé mi pé mo sọ lẹ́ẹ̀kan mo ní níṣe náà rán mi wá èmi kọ́ ni mo ránra mi níṣe náà rán mi wá torí àwọn bàbá yẹn rí i pé property wọn làwọn lélẹ́yìí tẹ́nìyàn bá dẹ̀ ní property tó ní dúkìá tí ò bá mójútó wọn á sọ dìdàkudà mọ́ wọn lọ́wọ́ ni mo fi ń sọ wípé any letter ẹ gbọ́ mi dáadáa o èmi ò dẹ̀ bẹ́ nìkẹ́ni jà lórí ọ̀rọ̀ yìí ká máa ní pé bàbá Èkìtì ń bá yàn kẹjá ni ọ̀pọ̀lọpọ̀ nínú yín ti sọ pé àríjàgbá ni mí ẹ má bínú ẹ̀jẹ̀ tó fi bí mi ni ṣùgbọ́n níbi àwàdà láti máa rí òtítọ́ ọ̀rọ̀ any letter tí ò bá ti ní headline paper Ìròyìn security network ṣe ń gbọ́ mi mo kàn tán náà yẹn ní kẹ́ ẹ lè rojú mi màá pàǹsì yìí kó má lọ bójú mi jẹ́ tí ò dẹ̀ ní signature olóyè Sunday Ọmọdéyẹmọ Ìgbòho ṣàánú ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi onítàn fẹ́ gba yín ni o onítàn fẹ́ gba yín and thank God majority of you know pé kì í ṣe ibi ló pa olóyè Sunday Ìgbòho ṣá àkùrọ̀ títí ẹ ti lómi inú kí òjò tó rọ̀ sí kéje ó tó dé àkùrọ̀ ẹ ti lómi nínú Ọlọ́run kàn fi ìfẹ́ ìran rẹ̀ sí lọ́kàn ni ló fi volunteer gbogbo tó ní pé Olúwa èmi rèé rán mi. I always say that the Yoruba we must not miss this opportunity. ẹ̀yin náà ti rí ìgbésẹ̀ tó máa dé yẹmọ́ gbé báwọn kan bá pè ní content ẹja gbà bẹ́ẹ̀ wọ́n bá pè ní propaganda ẹja gbà bẹ́ẹ̀ wọ́n bá pè ní pé ó ń ṣe fíìmù ní ẹja gbà bẹ́ẹ̀
sinimá ló fẹ́ ẹja àgbà bẹ́ẹ̀ kán pé Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ní bàbá àsùwé bàbá àsàlá kọ̀mẹ́ndíà ẹja àgbà bẹ́ẹ̀ but let every one of us protect Ìrẹ́kùn security network. Mo tún tún sọ lẹ́ẹ̀kan tó bá jẹ́ bàbá Èkìtì ni mo bá kọ lẹ́tà sí yín ní orúkọ Ìrẹ́kùn tí mo ní hi bàbá Èkìtì a fẹ́ kọ́ ọ́fíìsì Ìrẹ́kùn sí local government mi a fẹ́ kọ́ ọ́fíìsì Ìrẹ́kùn state mi a fẹ́ kọ́ Ìrẹ́kùn sí ọ́fíìsì sí ojú òfurufú bàbá Èkìtì fẹ́ gbà yín ni ṣe gbọ́ mi tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá máa wáyé á wáyé láti òkè tí àwọn lọ́balọ́ba máa mọ̀ ń pa ẹ̀ ṣe mọ̀ pé mò ń tẹnu mọ́ Ìrẹ́kùn did not belong to anyone agbé Sunday Ìgbòho kalẹ̀ látọwọ́ Olódùmarè wá tí àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá dẹ̀ tán ṣùgbọ́n ẹ̀ so kì í ṣe ọlọ́dún nìkan ló máa jáde not only one person kì í ṣe èèyàn kan ló máa jáde síta tá a kọ lẹ́tà tá a máa kọ lẹ́tà sí ẹ̀yin èèyàn ọmọ Yorùbá àtàtà Ìrẹ́kùn rán anybody láti gbowó fọ́ọ̀mù lọ́wọ́ ẹnikẹ́ni o torí a ti ń gbọ́ pé àwọn kan ń béèrè fún owó fọ́ọ̀mù ọmọ Adéyẹmọ ti wá síta pé Ìrẹ́kùn security form kò tí ì sí nǹkan kan tó ń jẹ́ fọ́ọ̀mù NIN náà ní ká máa gbà ọ̀fẹ́ dẹ̀ ni ọ̀fẹ́ ló bá dé tẹ́nìyàn kan bá sọ pé mo fẹ́ join Ìrẹ́kùn tó ní kó lọ mú 10,000 wá ẹni tó ń fẹ́ gba ẹni bóyá ọbẹ̀ ti tán nílé wọn kò rówó ọbẹ̀ múlẹ̀ ńlé ni ló fẹ́ gba ẹ̀ ó fẹ́ gba yín ni o Ìrẹ́kùn did not send anybody out láti lọ máa béèrè owó máa béèrè anything behalf of Ìrẹ́kùn ó lè dọ̀lá báyìí kí bàbá Èkìtì kí n pe àwọn ti tèmi kí n pe ambassador ní kí n pe brother mi Assis pé mo fẹ́ ra shoe that is my own cup of tea but anybody tó bá jáde síta tó kọ lẹ́tà tàbí tó pè yín pé láti iléeṣẹ́ Ìrẹ́kùn wọ́n ní ká pè yín ká béèrè irọ́ ló bá dé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run let us use everything to protect any information tẹ́ bá fẹ́ gbọ́ lórí Ìrẹ́kùn tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu Koiki Media tẹ́ ẹ gbọ́ lẹ́nu Mr Wisdom àwa yìí náà tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu wa eléyìí tó kù fẹ́ẹ̀kì ni tẹ́ gbọ́ mi àwa máa n tán bá gbé sókè tán bá ní ká gbé síta la máa gbé síta lọ́wọ́ tá a wà yìí Ìrẹ́kùn ò béèrè anything lọ́wọ́ ọmọ Yorùbá Ìrẹ́kùn ò béèrè owó lọ́wọ́ ọmọ Yorùbá bẹ́ẹ̀ nìyẹn kan bá pè yín pé a fẹ́ kọ́ ọ́fíìsì a fẹ́ ra materials a fẹ́ ra ọ̀pá a fẹ́ ra ìrèké not under Ìrẹ́kùn security network ó ti yàtọ̀ ìlú ti yí orí ti ṣe ń jí o ó ti yẹ kó yé yín ìlú ti yí orí ti ṣe ń jí o Ìrẹ́kùn ò wá láti wá di ẹrù ru ọmọ Yorùbá ẹ gbọ́ mi bí Ìrẹ́kùn ò wá láti wá di ẹrù tó wúwo ru ọmọ Yorùbá Ìrẹ́kùn security network wá láti wá gbé ẹrù wúwo tí wọ́n gbé lé ọmọ Yorùbá lórí tí a ò lè mí tí a ò lè sùn tí a ò lè wó olóko ò lè roko olódò ò lè rodò àwọn ẹrù tó wúwo tán gbé lé Yorùbá lórí ní tí Ìrẹ́kùn tó fẹ́ gbé kalẹ̀ nìyẹn mo tún sọ lẹ́ẹ̀kan sí tí lẹ́tà ìbéèrè bá máa jáde síta a ní headline paper Ìrẹ́kùn security network á dẹ̀ ní signature Májàsọ́lá ọmọ yín nínú tẹ̀yìn gan máa rí pé signature Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá Májàsọ́lá lélẹ́yìí lẹ́yìn yẹ eléyìí tó kù fèkì ni má ṣe jẹ́ kán tàn ẹ́ jẹ o ẹ má ṣe jẹ́ kán tàn yín jẹ a ní Ìrẹ́kùn have only one leader
tí àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá tó fòǹtẹ̀lù gbò. Ìrẹ́kùn have only one leader tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá fòǹtẹ̀lù gbò. That leader is Chief Sunday Adeniyi Adeyemo Igboho Oòṣà. Mi ò pé dáadáa Chief Doctor Sunday bí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ṣe máa ń pè Adeniyi Adeyemo, popularly known as Igboho Oòṣà, táwa kan pè ní Kàkàkí Olódùmarè. Ògo tó ń bí àwọn ọ̀tá nú tí wọn ò lè bomi pa. Àní fọwọ́ ara wa ṣe ra wa o. If you want to join Ìrù-ẹkùn, màá pe nọ́mbà state commander kọ̀ọ̀kan síta tí mo dẹ̀ mọ̀ pé wọn ò ní béèrè owó lọ́wọ́ yín, ọ̀fẹ́ ló bá dé. Hello sir, mo fẹ́ join Ìrù-ẹkùn. O gbọ́dọ̀ kọ́kọ́ lọ mú 10,000 wá, tí mo pé o ti pe wrong number. Lẹ́yìn nọ́mbà tí mo bá pè síta ní bíbá yìí, tí màá máa pè lẹ́ every day, tó bá jẹ́ pé mo jáde síta láti wá iṣẹ́ èké ìbú ni màá pè é. Tó bá jẹ́ pé mo jáde síta láti wá bá àwọn ọ̀tá tí ò fẹ́ kọjọ́ ọ̀la Yorùbá oníṣìmí ni màá pè é. Ẹnikẹ́ni tó bá ti pe nọ́mbà tó yàtọ̀ sí nọ́mbà eléyìí tí mo fẹ́ pè yìí, Ọ̀yọ́ ló wà o. Ọ̀yọ́ ló wà, you are your own. Tó bá happen pé Olúwa ló forí gbà àpáta láti bẹ̀bọ̀, please don't ever call that is from Ìrù-ẹkùn security network. Torí àwa máa jáde síta pé jẹ́ ká wo nọ́mbà tó pè. Tó bá ti yàtọ̀ sí nọ́mbà tí àwa pè síta, onítọ̀ máa fo imú kàtà òfin. Tí lára nọ́mbà tá a bá pè síta ń bíbà yìí, tí onítọ̀ ń bá béèrè owó lọ́wọ́ yín, tí ẹ̀yin náà bá dẹ̀ lè mú evidence wá pé ńgbà tí mo pè wọ́n ní kí n mú 10,000 wá owó fọ́ọ̀mù, wọ́n ní kí n mú 200 wá owó yúnífọ́ọ̀mù, irú ẹni bẹ́ẹ̀ náà ó tún máa fi mú káàtà òfin. So Ìrù-ẹkùn is for all of us. We all volunteer ourselves to defend our land, to defend our community, to defend our heritage. Ìyá mi Lady K, you are welcome. Kẹ́ lè mọ̀ pé ìkéde kan pàtàkì tó ṣe pàtàkì tó yẹ kí gbogbo wa jọ gbọ́ ni. Nobody can hijack Ìrù-ẹkùn bí wọ́n ṣe hijack OPC, the Yoruba of nowadays. Ànígbà. So we all, the Yoruba, authentic the Yoruba, a gbọ́dọ̀ protect Ìrù-ẹkùn kí iṣẹ́ yẹ kó lè rọ̀ wọ́n lọ́rùn láti ṣe. Under the leadership, we have one leadership. Chief Sunday Adeyemo Igboho Oòṣà. Chief Sunday Adeniyi Adeyemo Igboho Oòṣà. Chief Sunday Adeniyi, Chief Sunday Doctor or Chief Doctor Sunday Adeniyi Adeyemo Igboho Oòṣà. Ọkọ Tóyọ̀sí, ọkọ rọ́pò, ọkọ dúdú, ọkọ pupa. Is the only one that God has already ordained as a leader of Ìrù-ẹkùn security network. Tẹ́nìyàn kan bá lọ ṣe nǹkan outside that, òfò ni ẹ̀yin ọjà. Tí bàbá Èkìtì bá jáde síta pé Lady K, mo fẹ́ gba ọ́fíìsì Ìrù-ẹkùn ṣèkìtì, Lady K, mo fẹ́ gba yín ni o. Bóyá ọbẹ̀ ti tán lé mo fi dẹ̀ fẹ́ sí ọbẹ̀, mo fẹ́ gba yín ni, ó lè ní bàbá Èkìtì fẹ́ jà nìyẹn o. Lady K, wọ́n ní ká máa dá owó bọ́ọ̀sì. Irọ́ ló wà ń di ẹ̀ o. Irọ́ ni o. Bí èèyàn kan bá ṣe èmi máa tú àṣírí ẹ̀ síta o. Ṣé ẹ mọ̀ pé òun ni mò ń pè mára mi? Tí n bá mèkì kọ̀ tí mo béèrè irú nǹkan bẹ́ẹ̀, ẹ tètè pariwo mi síta pé bàbá Èkìtì ti fẹ́ gbá wa o. Bàbá Èkìtì náà ti jọyìn àwọn ará bíbà yìí. Wọ́n fẹ́ sọ ọjọ́ ọ̀la Yorùbá sínú òkùnkùn. We must not allow it in our midst. We must not allow it. Àbẹ́ ẹ̀rí ni iṣẹ́ ẹ̀rógo ni. Ẹ rí pé ògo kan ti dé.
ìrù ẹkùn tí ò tí bẹ̀rẹ̀ iṣẹ́ tí ẹ wo orí íńtánẹ́ẹ̀tì ṣe lana tí oríṣiríṣi àwọn ẹ̀hànnà ọmọ ń jáde síta àwọn ọmọ àlè Yorùbá tán àtáàkì ẹ̀ ẹ̀ẹ́dẹ̀mẹ̀rẹ̀ ìdí tí wọ́n fi ń àtáàkì ẹ̀ dè sí ìrù ẹkùn ni mò ń pè bẹ́ẹ̀ o bí mo ṣe ń wo Lady K yẹ ẹ̀jẹ̀ Canada kan sàsí mi lọ́pọlọ bẹ́ẹ̀ ni oh my God wọ́n rí ìrù ẹkùn gẹ́gẹ́ bí igi ọ̀rọ̀kọ́lódọ̀ títí wọn that want to block opportunity tó fi ń gbà ọmọ Yorùbá. ṣé mọ̀ pé ibi tán ti ń jẹun nìyẹn wọ́n ti fúnra wọn lóríṣiríṣi oyè oríṣiríṣi igi òró náà ń gbé kiri sọ́ọ̀rì igi òró náà ni kì í ṣe igi kaṣú wọ́n yìí máa gbégi pineapple dánwò àti igi ìbẹ́pẹ. wọ́n wá rí wípé ọmọ tó lóun ò ní ìdí owó yìí tó dẹ̀ ń ṣe tó dẹ̀ ń rí nǹkan mú bọ̀ bọ̀bọ̀ ẹ fẹ́ dìnnà jẹ wa rèé o àwa mọ̀ pé ogun yẹn máa pọ̀ ṣùgbọ́n wòwe náà àlá ogun inú ilé torí tó gun inú ilé ò bá sí ogun tìta ò lè borí èèyàn. ẹ má pè ẹ jọ̀ọ́ ẹ má pè this is not the time to call. mo ń bọ̀ ẹ má bínú. hello bàbá mi máa pè yín padà. so ìrù ẹkùn security network agbẹ́dọ̀jọ dáàbò bò ni ká má ṣe fàyè gbà ṣe gbọ́ mi ara iwájú tó jè sí kòtò àwọn àgbà Yorùbá ní pé ó kọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn ó kọ́ wọn lọ́gbọ́n. ìrù ẹkùn is not machine make ṣé òyìnbó yẹ kọ̀rẹ́ẹ̀tì Lady K mọ́rẹ́mí tíá congratulations for today July 1st àyájọ́ ọjọ́ òní lọ́lọ́run ọba mi kó Lady K náà yọ. It's not a money machine maker. ẹ máa lo òyìnbó mi fẹ́ jẹ́ bó ṣe ń wù yìí pé opportunity rẹ to make money. ìrù ẹkùn is opportunity to work for your own generation. Opportunity to work for your own generation. So o fẹ́ join ìrù ẹkùn ní state kọ̀ọ̀kan a máa pe nọ́mbà yẹn síta gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ṣe gbé síta ṣé mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan kẹ́nikẹ́ni má wá fún mi o kẹ́nikẹ́ni má wá fún mi o wọ́n rán mi wá ni o kì í dẹ̀ ṣe èmi nìkan náà rán o àsìkò tèmi ráyè rèé torí ó tún dólè dọ̀là báyìí kẹ́ ẹ gbọ́ pé bàbá Èkìtì ti wà ní Ìkọ̀lé from Ìkọ̀lé bàbá Èkìtì ti wà ní Ìgbàrà Odò Ìgbàrà Òkè mo ṣe alárìnyí of Yorùbá land lèmi ṣe gbọ́ mi so kẹ́nikẹ́ni má wá fún mi but kájọ ṣe lọ́nà tó jẹ́ pé ó máa gbà àjọyẹ̀ wa lọ́nà tó jẹ́ pé ìpinnu àwọn ẹni bí ò ní ṣẹ. ìrù ẹkùn is for all the kábíyèsí in Yorùbá land tí wọ́n wá gbélé ọmọ wọn olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàlọ́wọ́ níbẹ̀ náà ti sọ pé wọ́n àárín ẹnikẹ́ni jáde síta kó lọ́ọ́ máa kọ lẹ́tà gbowó wọ́n àárín ẹnikẹ́ni kó lọ́ọ́ máa béèrè pé a fẹ́ kọ́ ọ́fíìsì o a fẹ́ rẹ́ẹ̀tì ọ́fíìsì o àti rí a plot of land tá a fẹ́ fi kọ́ ọ́fíìsì ní state wa no ó lè dọ̀la kó ṣẹlẹ̀ but now there is nothing like that. Please do not call any number out. A máa pe nọ́mbà sá iṣẹ́ tán rán mi nìyẹn a máa pe nọ́mbà àwọn commander state kọ̀ọ̀kan yẹ so àwọn ẹni bí ò ní lọ gbé nọ́mbà míì síta káwọn ní ẹ pè wọ́n ẹ fẹ́ gba fọ́ọ̀mù ordered 10,000 ní fọ́ọ̀mù ẹ máa sanwó uniform wa ti wà nílẹ̀ ẹ máa sanwó uniform
ẹ máa sanwó bàtà, ẹ máa sanwó cap, kì í ṣe látọ̀dọ̀ ìlú ẹkùn, kò sí ní tó jọ bẹ́ẹ̀. Ní tí àwọn aláṣẹ ní ká sọ síta nìyẹn, kò sí ní tó jọ bẹ́ẹ̀ ní ọwọ́ tá a wà yìí. Tí àwọn nọ́mbà yẹn bá dẹ̀ ń ṣe jìmí, á máa pè síta, ẹ máa gbọ́. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti stéètì mi, Èkìtì kété, ọmọ olókè méjì takọ́tabo. Ìwọ tó bá jẹ́ ọmọ Èkìtì tó fẹ́ join, máa pe nọ́mbà yẹn kan bẹ̀ lálẹ́ yìí. Nọ́mbà kejì yẹn á máa correct ẹ lọ́la, torí nọ́mbà yẹn wà fún lé WhatsApp call. Lẹ́kìtì ń bíbà yìí àwọn èèyàn wa ò use mọ́ WhatsApp call èlò. They believe in regular call pé hello sir, mo rí nọ́mbà yìí ni, mo ní wọ́n pe nọ́mbà yìí lórí kíní kan mo fẹ́ join. 080 mo ti ń pè tipẹ́, ẹ jẹ́ kí n pè báyìí torí ẹ̀yin tẹ́ bá wà lẹ́yìn odi, bí ẹ ní àwọn èèyàn yín, ẹ̀yin ẹ kàn kọ nọ́mbà yẹn lásán kẹ́ sẹ́ndẹ̀ sáwọn èèyàn yín. Thank you brother mi Akindele George from Manchester, ojú òní tìyín. Wọ́n ní +22 959 70 1788. Nọ́mbà Èkìtì ni mo pè ní ẹ o, WhatsApp lẹ́tí máa pè wọ́n o, ẹ pè WhatsApp lélẹ́yìí +22 lẹ́ẹ̀kan sí 959 701 788. The second number +234 nọ́mbà Nàìjíríà lélẹ́yìí, ẹ lè pè lé ní regular kẹ́ pè ní WhatsApp +230 +348 062 14 3332. Màá pè tí Ọ̀ṣun, màá pè tọ̀ṣun. Ẹ jẹ́ pé nọ́mbà yẹn lẹ́ẹ̀kejì sí. Ẹ má bínú ṣe mọ̀ pọ́ mọ́ oko lè mí +234 tán fi sí yẹ olófin kọ́ mi lẹ́yìn. Ọmọ oko ajá Ìgbòho fún ara ẹ̀ +234 080 62 14 3332 Lagos State. Ẹ máa bá mi kọ́lẹ̀ o, ẹ máa bá mi kọ́lẹ̀ Lagos State. Brother mi Nurudeen Alabi tẹ́ ń béèrè Ọ̀ṣun, ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ mo máa tó dé tọ̀ṣun tì í, mo ti wà ní Lagos State. +234 70 32 18 9786 lẹ́ẹ̀kan sí +234 70 32 18 9786. Second number +234 90 75 55 05 54. Ogun State +234 80 55 83 5114 lẹ́ẹ̀kan sí +234 80 55 83 51 14. Second number +234 80 38 54 83 51 lẹ́ẹ̀kan sí +234 80 38 54 83 51. Ọ̀yọ́ ṣé ẹ má mi ká sára, mò ń bọ̀ nọ́mbà ìwọlẹ̀ pè síta yìí. Bàbá Èkìtì ẹ kú ètò, ẹ jọ̀wọ́ nọ́mbà yín ni mo fẹ́ nínú nọ́mbà yìí ni mo fẹ́
nínú kíní mi rí o nínú kíní kankan ẹ jọ̀wọ́ sá mi ò understand ní tẹ́ ẹ kọ́ yẹ o Gbẹ́ngà Ọlá Ṣíyan Ọ̀yọ́ ni mo wà +234 81 68 24 25 23 second number +234